ló sọ lọ fún yìí àwọn ni wàhálà ń bẹ lẹ́kọ̀ọ́ yìí. wà. ọ̀rẹ́ ó jọ bẹ́ẹ̀. Isaki. ọlọ́run sọ wa mo ti rìn ọ̀nà ìjìn pọ̀ kí ni mò ń wá òkú káàkiri bóyá tiẹ̀ rí òkúta ti lè rí ọ̀gẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ láti rí ìṣèwà àbí bí ká rí ọsàn àbí bí mángòrò téèyàn lè fi panu. gbogbo bó ṣe rìn káàkiri ìbẹ́pẹ ọkàn ò rí. ìbẹ́pẹ bó tiẹ̀ débì kan bí à ń rí kókó òwú ń bẹ̀ ṣé kí n má parọ́ fún ọ kò sí oko ní Èkó. kí ló dé. gbogbo ilẹ̀ Èkó pátá ni wọ́n ti fi kọ́lé. aramọkọ ọmọ kárí láyé o. aramọkọ kárí lọ́dọ̀ wa lọ́hùn lẹ́kìtì tíya tó jẹ́ pé ilẹ̀ oko ń bẹ lọ́tọ̀ báyìí ilẹ̀ tí wọ́n fi kọ́lé ń bẹ lọ́tọ̀ báyìí ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ wọ́n ti wá fi gbogbo ẹ̀ kọ́lé tán. ará Èkó nǹkan ṣe yín o tó kí làwọn àríjẹ báyìí. ọ̀rí tí mo ti sùn lẹ́ẹ̀kan gbé alájà bí ejò ni ebi ń pa mí. kí làwọn fẹ́ jẹ báyìí kókó nù báyìí bí ń pa mí. For what? Is it for eba? Is it for garri? Is it for beans, Andrew? Àbó wa ni. wọ́n ló gbọ́ àpò ní kú síbẹ̀ àrí nǹkan jẹ gàrí náà ni gàrí náà.